الحق من ربك فلا تكونن من الممترين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله. ورضى الله عن سادتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة أجمعين وعن التابعين وتابعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. gbogbo pátápátá tí Allah ni a dúpẹ́ fún Ọlọ́run, àwa ní alátìlẹ́yìn, ní alárànṣe, olùkúnlọ́wọ́ lórí tí a fẹ́ bára wa sọ ní àsìkò tá a wà yìí tí a ń palẹ̀mọ́ fún oṣù àlùbáríkà tí í ṣe oṣù Ramadan. A dúpẹ́ fọ́lọ́run, bákan náà láwọ́ Ọlọ́run ọba lólùrànlọ́wọ́ ní alátìlẹ́yìn lórí tí a fẹ́ sọ yìí. A bẹ̀ kó jẹ́ pé torí tí ẹnìkan sọ ni ẹni tí Ọlọ́run ọba aláàbá sàmànà rẹ̀ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ fẹ́ ẹni bẹ́ẹ̀ nù mọ́ láíláí. ẹni ó bá sì fi ilẹ̀ nú ṣìnà kò sẹ́ni tó lè fi mọ̀nà. mo jẹ́rìí sí pé kò sẹ́nìkan àjọsìn fún lóòótọ́ tí kì í bá ṣe Allah tí kò sí orogún fún. mo sì jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run ní ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni. ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kan ọba Ànábì wa Muhammad àtòun àtàwọn ará rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni yòówù tó bá fi sẹ̀lójú ọ̀nà tànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìdájọ́. èèyàn ọmọ yá mi tí ẹ wù mí láti iléeṣẹ́ Haqqu TV, mo kí wá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. lẹ́yìn ìgbà tí a kíra wa tán, ohun tí a fi máa bára wa ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ òní tó ní ṣe pẹ̀lú àtàwùbà tá ń pè ní kéyìn ò túbá. ẹ rí pé àtàwùbà kéyìn ò túbá ní kìí ṣe èdè Yorùbá àti Haúsá àti Yorùbá àtàwọn elédè mìíràn náà máa ń tún lo túbá, ṣùgbọ́n àwọn afáà sọ fún wa pé tábà yẹtúbù tawbatan àádà ya'udu àúdàtàn, ó sẹ́rí kó nbí tí ń ṣe tó náà máa pé kọ̀ dáa abáàánú Ọlọ́run lè bá ọwá sẹ́rí ni wọ́n ń pè ní tawba. lẹ́ni a ṣe àmàwò màmí mọ́ lórí àwọn kókó ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú títúbá. nǹkan àkọ́kọ́, ǹjẹ́ àsìkò kan gbòógì wà fún yàn láti túbá bí? yẹn ni pé ǹjẹ́ àsìkò kan wà fún mùsùlùmí tó lè fi túbá, àbí bẹ́ẹ̀ sì kọ́? àbí ká sọ pé ǹjẹ́ a ní àsìkò special fún yàn tí yẹn gbọ́dọ̀ túbá lásìkò yẹn? láti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ iye àfáwà Sheikhul Islam Ibn Taymiyyah nínú tírà àwọn tó pè ní asbabu raf'il uquba, nínú tírà àwọn alájà maudu náà dáadáa, donc àwọn alọ́mọ kí ó bí tèmi kálọ̀ rẹ̀ kanú ẹ̀. afá sọ fún wa pé ọ̀ràn yẹn nínú ṣẹ̀ríà kéyìn ò sẹ́rí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba kó túbá, kó má fi túbá ní dágbà. torí pé Ọlọ́run ọba àlekọ́lá ní wa túbú ila Allahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun. ẹ sẹ́rí padà sọ́dọ̀ Allah kó níbi tó bá dẹ́dà sọ pé ẹ má ṣe tẹ́ ń ṣe, ẹ túbá ẹjá kó ń bẹ̀.
la'allakum tuflihun kẹ́lẹ̀ bá jẹ́rì afásọ fún wa pé idha akhara al-mudhnibu at-tawbata ila akhiri ayatihi mathalan ẹnìkan jẹ́ ọ̀mùtí ó sì jẹ́ ọ̀dọ́ nínú lẹ́jọ́ di kó àwọn vagatelatẹ̀ lẹ́sùnù c'est la jeunesse c'est le mode on doit faire ní bàjá níyàn ṣé kó lọ lára dàsìkò tó bá dàgbà ní àyí bẹ́ẹ̀ sì kọ́ ẹnìkan tiẹ̀ ó lè lòun máa jẹ́ àtọ̀dọ̀ rẹ̀ tó bá gbé odidi àgbò kọrùn àgbò tá a lè rà ní son 15,000 tó bá gbé kọrùn tó bá bẹ́ látorí étage tó bá kalẹ̀ ẹsẹ̀ òní dùn yóò họ pẹ̀lú àgbò lọ́rùn ẹni ṣé kó ṣe sùúrù dìgbà tí àgbàlagbà ọgbọ́n-òde tí ò ní lè jalè mọ́ ni àyíbáwò abẹ́ntẹ́ pé òun tiẹ̀ ogbó ló sokú òbí ṣìnà ṣíṣe àtolè jíjà àwọn àfáà ni ẹni tí tó ń fi ìtúbà lọ́ra ó ti gbàgbé pé kíní kan retí tòun tí ò ní kanlẹ̀kùn kó tó wọlé tí ì sì fún yẹn ní àfẹ̀tìsímà kò sí pé mò ń bọ̀ yóò wá bágítẹ̀tà ni tí ẹlọ́ọ̀bá ní kẹ́nìkan wá lè bá pé kíní kan ń bẹ tó lè káwọn mọ́ lásìkò tó ń wòrò ní tó dájú ni pé kó má fi ìtúbà kó má fi lọ́ra láwọn afọ́wà sọ fún wa pé ẹni ó bá túbá nígbàtí ó fi túbá náà lọ́ra ọlọ́run fi ilẹ̀ gbogbo ẹ̀ ní rí ṣe títí àgbàlagbà wá dé báwo la ṣe ń sìn sátún wa máa lóko lè ní nítorí àjò ní káwò dé bàbá àsàlẹ̀ ká jẹ́ bàbá àgbà ládùúgbò wọ́n bá ti ní àgbà gbogbo àwọn ọmọ olè tó bá jalè ládùúgbò yóò ní kọmíṣíọ̀n tiẹ̀ ń bẹ̀ ìgbà yẹn tó wá túbá ṣé ní tútúbá ìṣọ́lọ́ ń gbà afá wa sọ pé inda jumhurul ulama pé tútúbá rẹ̀ makbula wa tawbatuhu makbula tútúbá ní ọlọ́wọ́ bọ́ bá lékè ọlọ́gbà kódà wa in kana qariban min al-maut kódà kó súnmọ́ gbà téèyàn ó kú tán torí pé ọlọ́wọ́ bọ́ bá lékè ọlọ́ sọ fún wa pé wa huwa alladhi yaqbalu tawbata an ibadi wa ya'fu an sayyi'at òun lòun máa ń gba títúbá lọ́dọ̀ ẹrú tòun òun sì máa ń yáfi àwọn àṣìṣe tó túmọ̀ sí pé èèyàn lè lọ tútúbá lára èèyàn lè lọ lára ṣùgbọ́n tó dáa jù ní kí èèyàn tútúbá torí pé Ọlọ́run sọ fún wa pé inna Allaha yaqbalu tawbatal abdi ma lam yugargir Ọlọ́run bá ọba àlékè ọlá máa ń gba tútúbá irú tí kò bá tí ì máa pọ̀ ká kú Ọlọ́run kó bá ní kí àwọn afa Sheikh Islam Ibn Taymiyyah ńgbà tí alájà mọ̀ọ́dún náà ó ní ọ̀dà kí là á sọ nípa Fir'aun tẹ́ pé òun ti rí kú báyìí shahada al-maut ó ní èmi náà ti di kódà mo nígbàgbọ́ sí táwọn mùsùlùmí nígbàgbọ́ sí ọlọ́ni ana asaita wa qad kunta min qablu ọlọ́ni nísìn lọ rí kú lọ fẹ́ gbà ọlọ́ni bẹ́ẹ̀ kọ́ á fi ọ́ sí àmì fáwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ tó túmọ̀ sí pé ẹni tó ti rí kú báyìí ó ti ń pọ̀ káàkú lọ́wọ́ sẹ̀ ń túbá ọlọ́run nígbà tó pé Fíráúnù ìṣe rẹ̀ ìṣe ẹni tí ń pọ̀ káàkú ni ó ti wà ní òkun ti gbé àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ náà ti ń rí ìgbà yẹn ló tó wá túbá ló fi jẹ́ pé ẹni tí bá ń pọ̀ káàkú tí bá ń túbá ọlọ́run nígbà túbá rẹ̀ àmọ́ kí yẹn lọ lára àwọn àfáàní yẹn ni lọ lára ṣùgbọ́n tí ń lọ lára ní orí ewu ló wà torí pé òǹkọ́ ló lẹ̀mí ẹ̀ wọ́n yá lò ní tẹ́ bá wá yá ẹ̀ ní nǹkan lò èèyàn máa ń tètè lò yóò yára lò yóò sì lò dáadáa yóò wà rẹ̀ padà fẹ́ tó ní. kókó ẹlẹ́ẹ̀kejì táàtùn gbéyẹ̀wò pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó ní pé kí làwọn májẹ̀mú títúbà ọlọ́run bá lè kí àwọn àfà wọ́n gbìyànjú gan wọ́n gbé àwọn ọmọ kéékèèké tá a jọ ọmọ kí ó sí kò tí ọlọ́mọ kí ó kéékèèké wọ́n gbé àwọn tó jù wọ́n lọ sí kò tí wọ́n ní títúbà ní ó ní májẹ̀mú mẹ́ta tó bá pé láàrin ẹrú àtọba tó dáa ni ẹnìkan máa ń mutí ẹnìkan ìkírun sásìkò ẹnìkan máa ń jẹ rìbá máa ń gbowó èlé ẹnìkan kò yíyọ zàká gbogbo àwọn ẹ̀tọ́ Ọlọ́run yẹn kì í gbààwẹ̀ tó bá lásìkò àwẹ̀ yóò gbà kànjẹ́ yóò vọ́ ajé torí pé olùbá ó fẹ́ jẹun gbogbo ní ẹ̀tọ́ Ọlọ́run ni mẹ́ta ni làwọn afá pè wọ́n ní alákọ̀ọ́kọ́ ó ní alẹ́ ìkìláwò anil ma'asiyati halan
kéèyàn bọ́ ẹ̀ṣẹ̀ náà sílẹ̀ lásìkò yẹn gan ìgbà tí yẹn wà ní òpépé tí yẹn wà lọ́dọ̀ kéèyàn tètè á bọ́ lẹ́pẹ́ Ọlọ́run èyí tí mo tọ́ ṣàánú mi ó ti tó ń ṣe mọ́. ẹlẹ́ẹ̀kejì wan nadamu ala fi'liha fil madi ntí yẹn ti ṣe síwájú ní pé Ọlọ́run o ṣé mi náà mo balẹ̀ jẹ́ báyìí èmi náà mo dẹ́n tó ṣe pé gbogbo èèyàn ló mọ̀ mí ládùúgbò pé ọ̀mù ni mí ẹlẹ́nu ẹ̀rọ èmi ni mo balẹ̀ Ọlọ́run jẹ́ báyìí kéèyàn kábàámọ̀ lórí àwọn tó tùlù ṣáájú pé áwò Ọlọ́run yá fi mi. ẹlẹ́ẹ̀kẹta afáàní wala asmu azman jaziman alla yauda ila mithliha ó ní kéèyàn ó pinnu láyé òun tó ṣẹ́kù ní sẹ̀mí ayé òun ní padà sí díẹ̀sẹ̀ yẹn mọ́ láàrin ẹ̀dá àtọ́lọ́ ni ìyẹn ló sì rọrùn jù. ẹlẹ́ẹ̀kẹrin ni ẹ̀dá ò ní bùn ẹ̀dá ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀dá ó gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ni. àwọn àfáàní ẹlẹ́ẹ̀kẹrin ó ní ẹrú tó jàǹbá ọmọ àyá rẹ̀ ó jẹ dúkìá ọmọ àyá rẹ̀ láì lẹ́tọ̀ọ́ wọ́n gbé nǹkan fún òpolúkúmuṣu ẹ̀ wọ́n fi sọ nǹkan wọ́n gbé sí fẹ́ẹ̀mù kó máa mójútó fẹ́ẹ̀mù ìsì ń ta ẹyin ẹdìyẹ lẹ́yìn bàbá onífẹ́ẹ̀mù wọ́n fi sọ oko ó sì láwọn kìlìyàn tí máa wá gàdíyàn ní tí máa wá lálẹ́ wá rajà wọ́n gbé sí park ó sì ń ta àwọn píẹ̀sì mọ́tò tí wọ́n fẹ́ tà ìsì ń yọ ọ́ tà mọ́ mọ́tò lára àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n gbé sídìí ọjà wọ́n wá sọ pé báyìí ní kó tajà yìí ó wá sọ̀rọ̀ ajé ọjà tani kó tà ní mìíràn 1000 cl lápèjúwe ó sọ̀rọ̀ ajé fún ẹni tí ó mọ̀ ra ọ̀rá ń dé mi sẹ́nsàn ló bá nínú chance mi ni mo tiẹ̀ jèrè lẹ́ni ló bá kó mi sẹ́nsàn sápò 1500 ló bá gbé 1000 cl jíṣẹ́ mìíràn tẹ́lẹ̀ yẹn bá fẹ́ túbá báwo ni ó túbá gbà eléyìí ni oríta mẹ́ta tí máa dààmú àlejò lórí ọ̀rọ̀ tútúbá àwọn àfáàní tó bá rí bẹ́ẹ̀ yóò dá nǹkan nẹ̀ padà títúbà tọ́lọ́run ẹni tí ó sì yọ sàká yóò banújẹ́ yóò yọ sàká náà kò kírun yóò máa kírun àwọn ètí yóò kí papọ̀ yóò san gbèsè ní ọtí tí mu kò ní mú mọ́ owó èlé tí ń gbà ọlọ́ni wa in tubtum falakum ru'usu amwalikum tẹ́ ẹ bá túbá èyí tẹ́ ẹ ti jẹ lérè ayọ̀ǹda ẹ fún yín ẹ má wulẹ̀ ẹ má dédé ẹ̀ mọ́ ni ṣùgbọ́n tẹ́ ẹ dáṣẹ́dá ó le gan lápèjúwe ọmọ tá a gbé sísọ tó tajà owó tó ti ń jẹ nì tó ta ẹ̀ tó ra kẹ̀kẹ́ kódà tó náà ara lẹ̀ mọ́ ga ẹ̀ lára ó ra lẹ̀ mọ́ ga ẹ̀ lára níbi agbésídìí park kó ta mọ́tò ọlọ́mọ ń fún ọmọ sàánú ẹ̀ táwọn kìí bá dé wọ́n fẹ́rẹ̀ ẹrú ọlọ́nkọ́ olóko àfáǹkọ́ òun ó sọ̀rọ̀ ajé pẹ̀lú wọn yóò bá owó yìí tí ń jẹ lórí ọ̀gá ó fẹ́ dá padà báwo ni ó ṣe túra àwọn àfáà ni yóò dá tó mú dúkìá wọn ni yóò dá padà fún wọn òun ni ẹ̀ńtọ́ jalè ní ẹ̀ńtọ́ agbésí fẹ́ẹ̀mù ẹ̀ńtọ́ agbésí di ọjà gbogbo rẹ̀ ni wọ́n dá owó ní padà fẹ́ntó lówó báyìí tí kò bá ságbára lọ́rẹ̀ ńkọ́ wọ́n ní yóò dà níyàn pé Ọlọ́run mo túbá kúrò níbi kí á ń gbé mi sí kí n máa jẹ dúkìá àwọn èèyàn mo ti jẹ èyí tí mo jẹ yìí àmọ́ èyí tí mo jẹ mo fẹ́ dàgbà agbára òsìsì lọ́dọ̀ mi mo wá bẹ̀ ọ́ dákun ṣàánú mi mo fẹ́ máa san díẹ̀díẹ̀ wọ́n ní yóò lọ wá bìkan tí yóò máa tọ́jú owó nìsí yóò wà lọ́dà padà fọ́gẹ́ ọ̀dà ẹ̀tọ́ kan bẹ nínú àwọn ẹ̀tọ́ tí ó ṣe dá padà ẹ̀ntó ẹ̀rídù ọmọnìyàn tó pé ọ̀kanú tá a gbọdọ̀ fọ́ọ̀kàn òun ní ẹ̀rídù mùsùlùmí ọmọ ìyá wa ọmọ rẹ̀ obìnrin lágbára olóko àfà ń bá a ṣe ṣìnà kò sì fẹ́ ọmọ yìí ó wá fẹ́ túbá torí pé ẹ̀tọ́ ẹ̀ ní báwo ni ó ṣe gbà wọn ni ó ṣe dá padà àwọn àfà ní irú yẹn inna Allaha la yuhibbul jara bis-su'i minal qawl kó mọ́ wulẹ̀ lọ́sọ bàbá pé ẹ dákun báyìí mo ṣe báyìí pẹ̀lú ọmọ yín kò sí bàbá tí ó gbọ́ tínú rẹ̀ ó dùn in tí ó ṣe ni wípé kọ́ máa ṣe dáadáa sí òbí nì títí bá mi mọ̀ rẹ̀ pé olóńkò àfà kí a lọ ń wá lọ́dọ̀ mi
tẹgbẹtẹgbẹ ọmọ mú nǹkan wá lé fún mi kí ni mo sì lọ́mọbìnrin kan mọ́tò lè fẹ́ láì mọ̀pọ̀ ọmọbìnrin tó lọ lé ọkọ ń jò ní òun náà ti roko rẹ̀ irú ẹnìyẹn bí ó sì ṣe nìyẹn ẹni tó jalè yóò dá padà wọ́n ní tí ò bá mọbi tó ti jalè mọ́ àbẹ́ni tó jalè ni ò sí mbẹ̀ mọ́ yóò ṣe wákfù kí là ń pè wákfù ni pé lápèjúwe ó jalè ibiṣẹ́ ó fi ṣèrò òkun ṣèrò wọ́n ní lọ gba 10 million wá ló bá sọ di 5 million 5 million tó sọ di nì tá a bá yọ 10 million kó nu 5 million ẹni pé tó kú pọ̀ kàbẹ̀ 10 million ló kù yóò dá owó ní padà ìyẹn yàtọ̀ yóò dá padà tí ò bá rí lẹ́ẹ̀kan náà kódà àwọn àfáà bá dé wípé dúkìá rẹ̀ tó ní kọ́tà torí pé kí ni torí pé Ànábì sallallahu alaihi wasallam pé atadruna al-muflis fi ummati qalu ya Rasulallah al-muflis fina ma la dirham lahu wala mata' Ànábì ní bẹ́ẹ̀ kọ́ o inna al-muflisa fi ummati yati bis-salati waz-ziyami wa zakati ẹ̀wùsẹ́ lánlá ni Ànábì ní sẹ́ ẹ̀mọ muflis ní àlùwọ̀n mi wọ́n ní muflis ẹni tá àmọ̀ tí ń jẹ́ muflis ní ẹni tó yẹ pé kò lówó kò ní nǹkan tí ó tà tí ó bí owó fún Ànábì ní tẹ́rù ẹ̀kọ́ muflis umma mi yóò kírun láyé yóò gbààwẹ̀ yóò yọ sàkà ẹ̀wùsẹ́ lánlá ni ṣùgbọ́n yati qad akala mala hadha ó ti jẹ dúkìá ilé ìlà ìlẹ́tọ̀ wà qad safaka damma hadha omi tó ti ń gbẹ́yàwó ẹ̀ létí ẹ̀jẹ̀ ti rọ̀bọ̀ létí àbúrọ̀bọ̀ lójú ó ná ìyàwó débi pé èyí kan yọ lẹ́yìn ìyàwó rẹ̀ Ànábì ní wà qad daraba hadha ó ti ná ilé ìlà ìlẹ́tọ̀ wà qad akala mala hadha ó ti jẹ dúkìá ilé ìlà ìlẹ́tọ̀ wọ́n á bí ó ń sí ọlọ́ọ̀bá òun yóò sì san gbèsè rẹ̀ tó bá jẹ́ kìyàmà ìyẹn ló le jù ó le gan Ànábì ni wọ́n múnú hasanatu rẹ̀ dáadáa tó ṣe wọ́n fún ẹni tó jalè sí akala mala hadha owó ọ̀gá tó gbé sí di ọjà tó san irun rẹ̀ tó kí ni wọ́n yìí san owó iléeṣẹ́ tó ọ̀rá máa ṣe tó dáyé gbogbo òlúrú iṣẹ́ irun rẹ̀ tó kí àwẹ̀ rẹ̀ tó kí ni wọ́n yìí san ibi iṣẹ́ tán gbé ẹ sí fẹ́ẹ̀mù tán gbé ẹ sí gàdí ẹ̀ ní ẹ̀tọ́ tó ń ta ẹyin lóru àti ẹdìyẹ inú owó rẹ̀ inú irun rẹ̀ àti àwẹ̀ rẹ̀ àti zaka rẹ̀ tó bá yọ zaka bẹ̀ ni owó ti san wọ́n wá bí ó ń sọ ọlọ́run pé tí gbogbo àṣàdọ́tì náà bá tán kọ́ Ànábì ni wọ́n mú sayyiatu àwọn tó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ti fẹ́ gbà torí pé jọ́ àlùkìyámà ọlọ́run bá sọ pé wa ma rabbuka bi dhalamin lil abid ọlọ́wọ́ bọ̀ ìṣàbùsí kò ní ìṣàbùsí sẹ́ni kankan gbogbo tó bá lẹ́tọ̀ ní ọgbẹ̀tọ̀ rẹ̀ báwo ni Ànábì ní ọlọ́wọ́ mú àìdá àwọn tí wọ́n lẹ́tọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n fún mọ̀ kún àìdá rẹ̀ bí wọ́n ṣe wọ́ sunu náà ni ó fi wá pé c'est dangereux ó wà dangerous kéènì kan kó má túbá kó má jẹ dúkìá àwọn èèyàn ó le gan o àwọn àǹfààní yóò dá padà kódà yóò dá padà gan tí láyé ń bí tó bá dá kíámà tí ò bá dá padà wọ́n yọnu dáadáa rẹ̀ èyí tí yóò ṣe é dá padà direct and direct yóò dá padà sàdí kò ṣe é dá padà pé bàbá ẹ̀dá kan bínú mo sì roko ọmọ yín jò ní ìyẹn ò ṣe é sọ ṣùgbọ́n èyí mo sì dára sí bàbá yín tí náà ó fi dùn tí yóò fi kí àlọ́ tó ń wá lọ́dọ̀ mi mo lọ́mọbìnrin kankan mọ́ ọkàn mi kà sókè máa nàjú pẹ̀lú yín ni irú ẹni yẹn pẹ̀lú mọ̀ṣẹ́ ọba adẹ́dà tí ẹni tó ṣàìdá sí tó bá ti yọ́nú sí onóòrò yọ̀nà ọlọ́run ló fi já sí pé májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin yìí ó gbọ́dọ̀ péjú pésẹ̀ sára Tutuba ẹlẹ́ẹ̀kẹta mo ti sọ pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n tí ń pa sórí ẹlẹ́ẹ̀kẹta ó kún mọ̀ ta ibù ẹni tí ó túbá títún pa sínú ẹ̀ṣẹ̀ nì sọ́lọ́ ó gbà Tutuba rẹ̀ afọ́ Ibn Taymiyyah ni la yushtaratu fi tawbati adamil awda alladhi taba minhu àfáàní kò sínú májẹ̀mú títúbá pé kí ẹni tó túbá ní kó má ṣẹ̀ṣẹ̀ mọ́ wọ́n ní kílẹ̀ rí yín àfá bá mú wa lọ́sùnú àdísù Muslim ó mú àdísù ńlá kàwá tí ń ka àdé fìyẹn fún wa pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àfáàní kí n gbé láti ibi tí kí n dá àwọn sílísílẹ̀ ìlú àni Abdurrahman bin Abi Amrata àni Abi Hurayrata àni Nabi sallallahu alaihi wasallam fima yaki Rabbi azza wa jal qala adhnaba abdun dhanban faqala Allahumma ighfir li dhanbi فقال تبارك وتعالى أذنب عبدي ذنبا فعلم أن له ربا يعفو الذنب يغفر الذنب ويأخذ بالذنب ثم عاد فأذنب فقال هي ربي اغفر لي ذنبي
فقال تبارك وتعالى عبدي أذنب ذنبا فعلم أن له ربا يغفر ذنب ó sọ lẹ́ẹ̀mẹ́ta ní sàlẹ̀ àdìsí Abu Hurairah ní ló gba àdìsí wa látọ̀dọ̀ Ànábì ìtẹ̀tà Ànábì tó àdìsùl kúrúsì ni tànàbì sọ fún wa pé Ọlọ́run bọ́ba àlekọ́lá sọ pé ẹrú mi ó dẹ́ṣẹ̀ ó sì mọ̀ pé òun lẹ́nìkan tí máa ń forí ẹ̀ṣẹ̀ jiyàn tó sì lè mú ni lórí ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣe nígbà tó ṣe bẹ́ẹ̀ tó máa dà ló bá tó padà sí ẹ̀ṣẹ̀ yẹn ó tún ṣe ẹ̀ṣẹ̀ míì Ọlọ́run foríjì mi Ọlọ́run sọ nǹkan kan náà ó ṣe lẹ́ẹ̀kẹta Ọlọ́run sọ nǹkan kan náà Ọlọ́run bọ́ àlekọ́lá wá sọ lẹ́ẹ̀kẹta pé aymal ma shita qad kafartu lak tó bá wù ọ́ máa ṣe mo ti foríjì yẹn tó túmọ̀ sí pé ẹni tó túbá kò tún ní ṣẹ̀ṣẹ̀ mọ́ kò sínú májẹ̀mú títúbá ẹlẹ́ẹ̀kẹrin mo ti sọ òun sínú rẹ̀ sínú ẹlẹ́ẹ̀kejì nínú ṣáàtù pé ẹni tó jẹ̀dúbí tó ṣàbòsí àwọn èèyàn ó jalè ó sọ̀rọ̀ ẹ̀yìn ó fi mú fẹ́rẹ̀ pé àwọn tí wọ́n borí yẹn oníṣìnà ni wọ́n àwọn ọ̀borí mọ́ bò wà ní wọ́n ṣe níwọ̀nyí wọ́n ṣe sínájú ọkà amórí ìsìnà ni àwọn tó dẹ́ta wọ́n kà kórun gbàánú ní òpùrọ́ ni wọ́n àbà eléyìí kí ni yóò ṣe mo ti sọ lẹ́ẹ̀kan pẹ̀lú ti májẹ̀mú tí ó wà fún títúbá torí ìdí èyí àtẹ̀mí àtẹ̀yìn gbogbo akátúbá lọ sọ́dọ̀ ọba dẹ́dà torí pé àsìkò ayé tá a wà yìí wọ́n yá wa lónìí àsìmọ̀gbà tá a kú ń bẹ̀ tí ẹ̀ bá fi túbá dágbà tí ò bá túbá kí ọlọ́jọ́ tó dé irúfẹ́ ẹni bẹ́yẹn àfáà tó ṣe áhádọ̀rí ó ní kéèyàn máa fi títúbá lọ́ra nínú àmì ipò lórí ibú lèyàn wà ní ọlọ́mọṣẹ́wà lórí ibú subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik mo rò pé ibi tí a fi àdàgbé tó náà rọ̀ sí ni látòrí ìkànnì Haqqu TV náà lẹ́tí ń wà àbí ọlọ́run kí mo ṣàjú jásíkò tó ti ẹnìkan sọ ni kójú wúlò fẹ̀ntúsọ àtẹ̀lẹ́ gbọ́ aláìkú méjì rẹ̀ sallallahu wa sallam wa barika ala Muhammad walhamdulillahi rabbil alamin. Subhanallah walhamdulillah.